mò ń bọ̀ wá bá ẹ̀yin tí ẹ̀ ń dín àkàrà lójú pópó torí mi Dìjọ Máa jí àkàrà náà ni Makinde ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Seyimakinde ti ní òun máa jíròrò pẹ̀lú àwọn olùgbé agbègbè ológun ẹrú ní ìpínlẹ̀ Ìbàdàn èyí tí àkànṣe iṣẹ́ òpópónà circularroad tó ṣe ìdíwọ́ fún ibùgbé wọn. Makinde ní gẹ́gẹ́ bí ìlérí òun láti rí wípé gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ló mà jẹ mọ̀kúndùn ìjọba àwarawa. Ó ní òun máa ṣe àbẹ̀wò sí òpópónà náà, òun ó sì bá àwọn aráàlú sọ̀rọ̀ tí òun yóò sì rí dájú wípé gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ sí owó gbàmábínú ni àwọn máa fún o. Bákan náà ó mà ló mà ní àwọn máa wòye sí pípèsè ààyè míì fáwọn tí òpópónà náà tó ṣe àkóbá fún ibùgbé wọn. Gómìnà Makinde ó mà ló mà sọ èyí lásìkò tó gbé àbá ìṣúná ọdún 2026 síwájú ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025. Ó ní gbogbo èébú àti èpè táwọn èèyàn kan fi ránṣẹ́ sí òun lórí ilẹ̀ náà kò mọ̀ tú irun kankan lára òun o, nítorí òun gbà pé lára nǹkan tí ẹni tó bá ti jẹ́ olórí tó máa ń gbà ni. Ó wá wòye pé kì í ṣe ìjọba òun ó mà ló má bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe òpópónà náà bí kò ṣe ìjọba tó gbéṣẹ̀ tí wọ́n ti gba 500 mítà ilẹ̀ ní apá ọ̀tún àti ní apá òsì. Nígbà tó ń sọ̀rọ̀ nípa pàtàkì ṣíṣe òpópónà circularroad náà, ó ní ó mà jẹ́ ojú náà láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, tó sì ṣe ìkìlọ̀ fáwọn olóṣèlú tó fẹ́ máa lo ọ̀nà ọ̀hún láti fi dá wàhálà sílẹ̀ láàrin ìlú. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé òun máa ṣe àrídájú rẹ̀ láti rí wípé òun ṣe déédéé kí ìjọba òun sì rèé kó sì má fì sí apá kan ju èkejì lọ. Òun ó ṣe déédéé ni o, mo máa mú ìlérí mi ṣẹ láti tẹ́tí sí aráàlú láti ṣe gbogbo ohun tó mà tọ́ nípa fífún àwọn èèyàn ní owó gbàmábínú ní àfikún sí kíkó wọn lọ sí agbègbè míì. Gbogbo ẹ̀yin tí ẹ ń dín àkàrà nítorí mi, mò ń bọ̀ wá sí àdúgbò ológun ẹrú lọ́la, àjọ máa jí àkàrà náà ni. Makinde mà tún wòye pé yàtọ̀ sí òpópónà, ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà nílò ìdásílẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn awakùsà tó máa wa ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wa tí Ọlọ́run fi jíǹkí ìpínlẹ̀ Ọ̀yọ́ lójúnà àti gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ dé èbúté ògo. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, adẹ̀kú múra ṣẹ́ tòní, èmi àtẹ̀yìn rèé àárí àánú Ọlọ́run bá àárí gbà o.